ẹlẹ́kọ̀ọ́ àná ó ti kúrò lójú ta ìṣẹ̀ṣẹ̀ àwa ó ti kọjá rẹ̀ pé. ẹlẹ́kọ̀ọ́ àná ó ti kúrò lójú ta ìṣẹ̀ṣẹ̀ àwa ó ti kọjá rẹ̀ pé. ọmọ ẹjọ́ lé ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ẹ̀yin ẹrú àtọ̀húnrìnwá ẹ máa ń kọ́ làbárí lẹ́nu mi. ẹ bú wa ẹ bú pọ́pì àwa ìyẹn bàbá wa. ẹ bú wa ẹ tún bú grandpa bàbá wa. ẹ wá tún bú pọ̀rípọ̀n babaláku bàbá wa. èmi la rí ìsọsí. ọjọ́ wa yí lọ́jọ́ oṣù yí lóṣù ọdún wa yí lọ́dún ayé wa dáyé social media ìyẹn lórí afẹ́fẹ́. àrògbọ́n tá a rí kọ́ ifá tá a kọ́ látara bàbá mi ni Ifáyẹmí Àyìndé ọmọ ẹlẹ́kùn mọ́ àràfá tá a rí. mo kí gbogbo àwọn ọmọ mọ̀lẹ́ káàkiri àgbáláyé pé ẹ káàbọ̀ sórí ètò yìí ètò tòmí níbikíbi tẹ́ bá ti ń wò wá mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá pín ètò yìí pọ̀ lọ dáadáa. ẹ má fi ìsọkúsọ ba ìṣẹ̀ṣẹ̀ àwọn babalá wa jẹ́ àwọn ò ní gbà fún yín. ẹ má fi ìsọkúsọ in tí ó sì nínú ìṣẹ̀ṣẹ̀ àwọn babalá wa ẹ má sọ sínú ẹ̀ fún wa. a fẹ́ àwọn ọmọ Yorùbá a ò nífẹ̀ẹ́ sí i akọ àwọn babalá wa ó lè mọ̀ sọ̀rọ̀ kan látẹ̀yìn wá àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí àwa ọ̀dọ́ táwa ń ta ní ìsìn gbogbo nǹkan táwọn babalá wa tí ẹ fi ń gbogbo irọ́ tẹ̀ ń pa lórí ìṣẹ̀ṣẹ̀ àwọn babalá wa táwọn babalá wa gbà mọ́ra àwa táwa ń ta ní ìsìn àwọn onígbàwẹ̀ láàyè o àwọn ò ní lè gbà mọ́ra òun ló fà á tá a fi ń jáde lóòrèkóòrè nígbà tí ẹ bá ti fẹnu àtẹ àbí ẹnu àbùkù àbí ẹ parọ́ mọ́ nǹkan táwọn babalá wọn nǹkan tí wọn èé ṣe lẹ̀ káàárọ̀ oòjíire tẹ wá parọ́ mọ́ wọn tá a bá gbọ́ nǹkan bẹ́ẹ̀ a ní láti jáde láti wá jẹ láti fẹ́ fi yé yín wípé irọ́ lẹ pa o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nílẹ̀ kóòtù oòjíire. mo kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo yín tẹ́ bá darapọ̀ mọ́ lórí ètò ẹ bá pín ètò kọ́ lọ dáadáa abẹ́yìn ni àwọ̀ yín ni ẹ máa bá a ká lọ. lára bàbá mi ni Fọláṣayọ̀ Alábí Ifá dàbí tán ọbẹ̀ ìlú àgbáyé. àràfá tá a rí kọ́ látara bàbá mi ni Mọ́rákìyọ̀ Jayé Ọlá gbogbo Ọ̀yọ́ empire. àràfá tá a rí kọ́ látara bàbá wa ni Awógbìlẹ̀ Ọ̀jẹ́ Péjú olúwawo torílẹ̀-èdè kóde wá. àràfá tá a rí kọ́ látara ọ̀gá mi ni bàbá mi ni. àti gbọ́ ilẹ̀ kóòtù oòjíire igbó ọ̀sà kan wà tí wọ́n fi yàn bọ kò ṣẹlẹ̀ rí àwọn ọ̀gbọ́wọ́ èrè o a gbọ́ irú nǹkan bá ń rí àwọn ọ̀gbọ́ wípé ọ̀sà kan wà tí wọ́n fi yàn bọ àgbọ̀ nílẹ̀ kóòtù oòjíire. bàbá wa Yinka Ayefele ẹgbẹ́ òyìn tó aṣọ àpè ní ẹgbẹ́ ń tàn ṣe afẹ́rí ojú ẹ̀ o afẹ́rí ojú ẹ̀ ó tó gẹ́ gbogbo irọ́ tẹ́ ẹ pa máwọn babalá wa àtàwọn òrìṣà ilẹ̀ Yorùbá àwọn ọ̀fẹ́ mọ́ àfẹ́ rọ́bà mọ́ torí a mọ̀ pé kò sí nǹkan bẹ́ẹ̀ nǹkan bá ọ̀jọ́ bẹ́ẹ̀ kò sí òòṣà tí wọ́n ń fi èèyàn bọ nílẹ̀ kóòtù oòjíire. ẹ bá wa ká lọ. tọ́mìkẹ́rẹ́ forí ìjà sí bẹ nínú Ifá. àràfá tá a rí kọ́ látara bàbá mi ni Ṣọlá Àgbàdé ọmọ kókó ọ̀la. àràfá tá a rí kọ́ látara ọ̀gá mi ni bàbá mi ni Fáyẹmí Fákáyọ̀dé FM alága Ifá international. bẹ́ẹ̀ni kò sí àníṣe nílẹ̀ káàárọ̀ oòjíire àwọn ọ̀gbọ́ wípé òòṣà kan wà tí wọ́n ń fi èèyàn bọ kò ṣẹlẹ̀ rí àwọn ọ̀gbọ́ rí o. àwọn bàbá wa Yinka Ayefele ẹni tẹ́ ẹ gbé orí ètò yín tí wọ́n ń sọ ìsọkúsọ tí ń ba àwọn babalá wa lóko jẹ́ tí ń sọ wọ́n lóko tí èsè tiwọn àníṣe àwa pa orí síta bàbá wa Yinka Ayefele à ń pa orí síta báyìí ẹ tètè fáwọn ránṣẹ́ pé onítọ̀hún kó wá tọ́ka sí òrìṣà tí ń pààyàn òrìṣà tí ń gba èèyàn a pè yín ẹ wá bá a pé tọ̀hún síta kó wá tọ́ka sí òrìṣà wo gan-an ni òrìṣà náà
tó jẹ́ pé ó fi pa odidi èèyàn 72 tó jẹ́ wípé àwọn ọ̀gbọ́n rí wípé òòṣà kan ń pa èèyàn nílẹ̀ kóòtù òjíire. Bàbá wa Yinka Ayefele, ẹ̀yin ni prógámù yìí, ẹ̀yin ni ó tarí kọ o. Ẹ bá mi pín ètò yìí, kó lọ dáadáa, kó lọ bá a kàn ọ́ lọ́wọ́. Gbogbo ẹni tẹ́ ẹ darapọ̀ mọ́ wa tí ẹ bá ti rí fídíò tí bàbá wa Yinka Ayefele tí wọ́n ṣe, màá play fídíò náà fún yín, ẹ gbọ́. Ẹ mọ̀ wá ò bóyá à ń parọ́ fún wọn ni o. À parọ́ lé wọn lórí o. Nǹkan tí wọ́n ṣe òun là ń sọ o. Ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ lọ. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni o. Òun ló fẹ́ pè fún wa yìí. Ibi tẹ́ ẹ bá ti rí tí wọ́n ti ń fi òrìṣà àbí wọ́n ń fi èèyàn bo òrìṣà nílẹ̀ kóòtù òjíire, ẹ jẹ́ kí a jọ mọ̀ o. Ẹ ti jó dídí èèyàn rí. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ sà, orí rédíò màlẹ́ wà. Bẹ́ẹ̀ ni bàbá, mo mọ̀ pé orí rédíò mo wà. Ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́gbọ́dọ̀ rí. Ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ló gbọ́dọ̀ black. Ẹran àbí èèyàn. Ẹ lẹ́ ti jó dídí èèyàn rí. Bẹ́ẹ̀ ni bàbá. Ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa? Èyí tí ó òrìṣà lásán gbà going to 78. Èyí tó tọwọ́ tèmi gan jáde débi tá a ṣe tàwọn ọmọ mi lè sọ tán. Ẹ lè sọ tán. Ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. Jù bẹ́ẹ̀ lọ ni o. Jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣẹ̀wọ̀n ní Ìbàdàn. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Iléṣà. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Ifẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Kirikiri ní Èkó. Ẹni méjì ní iṣẹ́. Ìmíì wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. Bẹ́ẹ̀ ni. Ìmíì wà tó jẹ́ pé ẹ jẹ́ ẹ mú balẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ kiri. Bẹ́ẹ̀ ni bàbá. Oṣooṣù lẹ̀ ń pààyàn. Bẹ́ẹ̀ ni. Tẹ́ fi ń rúbọ fún òrìṣà. Fún òrìṣà yẹn. Àwọn wo lẹ wá ń pa? Àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin. Ìwà tẹ́ wà nílé ṣé ẹ ti gbọ́ ó kú òkè tán o, màá tún padà play fún yín ni o, torí tá a bá ń play ẹ̀ á mọ̀ sọ̀rọ̀ sí lórí. Ṣé ẹ ti gbọ́? Àwa ń pariwo fún bàbá wa Yinka Ayefele, ẹni tí wọ́n gíráàdì tàbí pẹ̀lú èyí, a fẹ́ rí ojú ẹ̀. Tá a bá rí ojú ẹ̀ tán, a fẹ́ kó fi òòṣà tí ń gba èèyàn, a fẹ́ kó fi hàn wá. Irú òrìṣà wo gan ni wọ́n ń fi èèyàn rúbọ fún. A fẹ́ mọ̀ ọ́, bàbá wa Yinka Ayefele. Àníṣe ẹ má fi irọ́ bà ìṣẹ̀ṣe àwọn bàbá ńlá wa jẹ́. Àwọn ò ní gbà yẹn fún yín mọ́. Àwọn ò ní gbà yẹn fún yín mọ́ o. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Lóòótọ́ òrìṣà ni àwọn bàbá ńlá wa ń bọ, àmọ́ àwọn ò gbọ́ rí wípé wọ́n ń fi èèyàn bọ òòṣà. A gbọ́ rí o. Ẹran, ewúrẹ́, adìẹ, ajá, àwọn nǹkan táwa mọ̀ wípé wọ́n fi ń bọ òrìṣà nìyẹn tí àwa mọ̀ nílẹ̀ kóòtù òjíire. Àwọn ò gbọ́ rí. Ẹni tẹ́ ẹ mú wá orí rédíò yín tí wọ́n ń parọ́ tó fẹ́ ba ilẹ̀ káàrọ̀ òjíire, tó fẹ́ ba àwọn ìṣẹ̀ṣe babaláwa jẹ́ pẹ̀lú wọ́n ti ń pa wípé òrìṣà kan wà tó ń fi èèyàn 72 tó ń fi wọn bọ rí. Abẹ́rẹ́ ń tàn o, bàbá wa Yinka Ayefele. Bàbá wa Yinka Ayefele, àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn àgbààgbà, àwọn oníṣẹ̀ṣe àgbáláyé, àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀yẹ káàrọ̀ òjíire àti gbogbo ibi tá a bá wà, afẹ́rí onítọ̀hún bóun lèyàn ti wá nínú rédíò yín tí ó sọ pé òun pààyàn 72. Òun pààyàn 72. Òòṣà kan ló ń gbà lọ́wọ́ tòun. Ẹ sì fi owó ẹni bẹ́ẹ̀ lẹ̀, ó ti lọ. Tó jẹ́ pé ìlú tá a níjọba àti èèyàn máa lámọ̀ pé bàbá wa Yinka Ayefele èèyàn lámọ̀ pé ẹ sì fi ń tàn lẹ̀, ó sì ṣe ń tàbí tàn, ó sì bá tiẹ̀ lọ. Só yẹ kó rí bẹ́ẹ̀? Só yẹ kó rí bẹ́ẹ̀ bàbá Yinka Ayefele? Òun là fi ń pariwo eléyìí síta fún yín pé a fẹ́ rí onítọ̀hún justice. Òun la fẹ́. Òòṣà tí ń pa èèyàn fún, a fẹ́ mọ owó òòṣà wo ni òòṣà yẹn fẹ́ lọ jẹ́. A fẹ́ mọ o. Gbogbo àwọn ọmọ oníṣẹ̀ṣe pátápátá, àwọn ọmọ kóòtù òjíire, a fẹ́ mọ irú òòṣà tí ń gba èèyàn lọ́wọ́
ẹni tó wá gíláàsì ta fi lọ́dọ̀ yín afẹ́ mọ̀ o ẹ jẹ́ ká tó mọ gbọ́rọ̀ náà lọ. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́ gbọ́dọ̀ rí. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ló ẹran àbẹ́yàn èèyàn ẹlẹ́ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtàsí táwọn ọmọ mi lè sọ tán. ẹ lè sọ tán ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní èkó. ẹni méjì ní iṣẹ́ ìmíì wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. bẹ́ẹ̀ni. ìmíì wà tó jẹ́ pé ẹ jẹ ẹ mú balẹ̀. bẹ́ẹ̀ni. ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ kiri. bẹ́ẹ̀ni bàbá. oṣooṣù lẹ̀ ń pààyàn. bẹ́ẹ̀ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. so tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ fẹ́ ní boyfriend. àbí àgbésùn. so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ní tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tán bá ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. torí tí a bá pa olè síta kó wọn wá fi ọ̀rọ̀ yìí kó wọn wá fi dèwà mọ́lẹ̀ lọ́jọ́ ọ̀la òun ló bá tá a fi jáde tá a fi sọ wípé bàbá Yinka Ayefele oṣooṣù lẹ́ ń pààyàn tẹ́ fi ń rúbọ fún òrìṣà ẹni yìí títa abẹ́rí ojú ẹ̀ kí ló dé nígbà tẹ́ ẹ̀ ń tàbí ẹ̀ tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ nínú rédíò yín wáyé tẹ́ ẹ̀ gbé ojú ẹ̀ síta bàbá Yinka Ayefele kí ló dé ẹ̀ gbé ojú ẹ̀ síta àníṣe ẹ má fi irọ́ ba ìṣẹ̀ṣà ń babalà wa jẹ́ kódà nǹkan tí ò ṣẹlẹ̀ Yorùbá ẹ má sọ pé ó ṣẹlẹ̀ àwọn ọ̀fẹ́ gbogbo irọ́ tẹ́ ẹ pa báwọn babalà wa tẹ́ ẹ pa mọ́ wọn nígbà náà lọ́hùn táwọn dákẹ́ tí wọn ò lè sọ̀rọ̀ kan àwa táwa ń ta ní ìsìn a lè gba owó ẹ̀ láàyè mọ́ ojú wa ti làwé bí wa ti ṣẹ́jú a lè gba owó ẹ̀ láàyè mọ́ o òun ni nígbà tí eléyìí ṣẹlẹ̀ tá a gbọ́ eléyìí báyìí a gbọ́dọ̀ jáde síta láti wá dá yín lóhùn láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èyí tẹ́ ẹ tún mú wá ìkọ̀wọlé o àwọn ọ̀fẹ́ ẹ tètè bá wa ránṣẹ́ pé ẹni tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ lámbàtàpátá yìí lórí rédíò yín ẹ tètè bá wa pé ìwé ìpè títa a fẹ́ mọ̀ kó wá fi òòṣà tí ń gba èèyàn lọ́wọ́ ẹ̀ kó wá fi ran gbogbo ọmọ Yorùbá irú òòṣà wo ni a fẹ́ mọ̀ irú òòṣà náà tó à ń mọ̀ pé nílẹ̀ Yorùbá kò sí òòṣà kan tí wọ́n fèèyàn bọ nílẹ̀ káàrọ̀-o-jíire kò sí òòṣà kan tí wọ́n fèèyàn bọ o ibi tó ti wá rí òòṣà tí fìyàn bọ àwọn ọmọ Yorùbá àwọn ọmọkọ Yorùbá a fẹ́ mọ̀ bàbá wa Yinka Ayefele ẹ bá mi pé ètò ìkọlọ dáadáa èyí tẹ́ wò mí nílé gbogbo èyí tẹ́ wò mí nílé ẹ bá ń pé ètò yìí kọlọ fà mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ọ̀rọ̀ yìí ó yẹ kọlọ fà ni kọlọ fà àníṣe gbogbo irọ́ tẹ́ ń pa láti jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n kọ̀yìn sí ẹ̀sà babalá wọn láti wọnú ẹ̀sìn àjòjì lọ àwọn ò ní gbà fún yín ẹ fi wá lọ́hùn sílẹ̀ ẹ̀yà kọ̀ọ̀kan ló ní bí Ọlọ́run ti dá wọn ẹ̀yà kọ̀ọ̀kan ló ní òṣìṣẹ́ tí Elédùmarè rán sí wọn ẹ̀yà kọ̀ọ̀kan ló ní òṣìṣẹ́ tí Ọlọ́run Elédùmarè rán sí wọn kí ló wá dé tẹ́fẹ́ bá ti àwọn babalá tiwa jẹ́ ẹ fẹ́ bà ìṣẹ̀ṣẹ̀ àwọn babalá wa jẹ́ pẹ̀lú rọ́bà dàbàdà tẹ́ ẹ pa yìí kí ló dé ẹ ṣọ́ọ̀bù ṣe bẹ́ẹ̀
má yọ máa lé ẹ má yọ ọmọ akótilétà ẹ má yọ ọmọ akótilétà bàbá wa Yinka Ayefele à ń pariwo síta fún yín ẹni tí ẹ bá sọ̀rọ̀ lórí rédíò yín tó ń pariwo bàtàbàtà yìí láti fi ba ìṣẹ̀dá babaláwa jẹ́ fún yín lórí rédíò yín wípé òòṣà kan wà tí ń gba èèyàn afẹ́mọ̀wé èèyàn bẹ́ẹ̀ o afẹ́mọ̀wé èèyàn bẹ́ẹ̀ afẹ́ rí ojú ẹ̀ ó ní láti wá dáhùn sí ìbéèrè irú òòṣà wo ni ń gba èèyàn lọ́wọ́ ẹ̀ afẹ́mọ̀òṣà náà o gbogbo Yorùbá ẹ má jẹ́ ká dákẹ́ sọ̀rọ̀ yìí o àwọn ọmọ kóòtù òjíire ẹ má jẹ́ ká dákẹ́ sí ọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ ká dákẹ́ sọ̀rọ̀ yìí o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ó ti wá dé nìsí o wọn ò di àwọn dé mọ́ o ojú ẹ jẹ́ ká fi ojú wa pa ká fi jà fẹ́tọ̀ wa ni o tó yà á lè gbà táwọn kan máa parọ́ láti rí pé ìṣẹ̀ṣe ọ̀dà tó jẹ́ pé ìṣẹ̀ṣe ní ọ̀nà fún gbogbo àwọn ọmọ Yorùbá kò sí àbáṣe gba ìṣàjòjì wọlé kò yẹ ká gbàgbé orísun wa náà kò yẹ ká gbàgbé ìṣẹ̀ṣe wa kí ló ń ṣe wá bàbá Yinka Ayefele gbogbo ọmọ Yorùbá ń pawó síta fún yín ẹ tètè bá wa wá onítọ̀hún kan a fẹ́ rí o a fẹ́ rí ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbààgbà ní Onisese bàbá wa Àràbà tìlú Ìbàdàn ẹ tètè aránṣẹ́ Yinka Ayefele ẹ lọ bá wa bá Yinka Ayefele ẹni tí ó wá sọ̀rọ̀ irọ́ bàtàbàtà nínú rédíò wọn yìí àwọn ọmọ Yorùbá fẹ́ mọ̀ o a fẹ́ mọ̀ kí wọ́n ti dáko òòṣà tí ń gbá èèyàn yẹn a fẹ́ mọ̀ òòṣà náà tó a mọ̀ nígbàgbọ́ wípé kò sí òòṣà kan lẹ̀ Yorùbá tí ń gba èèyàn kò sí òòṣà kan nílẹ̀ Yorùbá tí wọ́n fi èèyàn bọ kò sí ibi tóun ti wá rí tiẹ̀ gbogbo ọmọ Yorùbá fẹ́ mọ̀ o gbogbo Yorùbá fẹ́ mọ̀ o ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan sí gbogbo èyí tẹ́ ń wò mí nílé tẹ́ ń gbọ́ mi ẹ bá mi pé ètò kọ́ lọ dáadáa o ẹ bá mi pé ètò yìí kọ́ lọ dáadáa wọ́n bẹ̀ yín ni mo rọ̀ yín ni gbogbo èyí tẹ́ ń wò mí nílé tẹ́ ń gbọ́ mi lórí ètò Ìbíyẹmí Oòduà ni mí. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́ gbọ́dọ̀ rí. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ lójú black ẹran àbẹ́yàn èèyàn ẹlẹ́ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtàsí táwọn ọmọ mi lè sọ tán. ẹ lè sọ tán ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní èkó. ẹni méjì ní iṣẹ́ ìmíín wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. bẹ́ẹ̀ni. ìmíín wà tó jẹ́ pé ẹ jẹ́ ẹ mú balẹ̀. bẹ́ẹ̀ni. ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ́ kiri. bẹ́ẹ̀ni bàbá. oṣooṣù lẹ̀ ń pààyàn. bẹ́ẹ̀ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. so tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ fẹ́ ní boyfriend. àbí àgbésùn. so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ń tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tó bá ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. abẹ́ ẹ̀gbọ́n òburúkú lẹ́nu ẹyẹ abẹ́ ẹ̀gbọ́n òburúkú lọ́wọ́ ọmọ àlẹ́ akótilétà yìí ibo la ti gbọ́ rí ibo wọ́n fi èèyàn rúbọ ilẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí irọ́ lélẹ́ ìbà yìí irọ́ ńlá bàtà
òòṣà lélẹ́yìí báyìí àwọn ò ní gbà fún yín lálẹ́ à ní gbà fún yín lálẹ́ ló fi já sí wípé bàbá wa Yinka Ayefele Yinka Ayefele ẹ tètè bá a pòdúsì ti máì tí ń sọ̀rọ̀kúsọ lẹ́nu yìí ibi tó ti rí òòṣà tí ń gba èèyàn lọ́wọ́ ẹ̀ agbègbè ọmọ Yorùbá fẹ́ mọ̀ a fẹ́ mọ̀ ẹ tètè bá pòfáìdì èèyàn jáde torí àwọn ọ̀gbọ́n ilẹ̀ Yorùbá pé wọ́n ń fi èèyàn rúbọ àgbọ̀rí wọ́n ń fi èèyàn rúbọ àwọn ògbórí ìnàkóṣẹlẹ̀ rí ibo ló ti wá rí tiẹ̀ ibo ló ti rí tiẹ̀ ibo ló ti rí òòṣà tiẹ̀ tó jẹ́ pé èèyàn ní fi ń bọ tiẹ̀ ibo ló ti rí afẹ́ mọ́ ẹ mọ́ pa irọ́ mọ́ àwọn bàbá làwa mọ́ nǹkan tí èsè ti wá ẹ mọ́ sọ pé àwa là ń ṣe ilẹ̀ Yorùbá àfẹ́ mọ́ àwọn ọ̀dọ́ ọ̀sìn àfẹ́ mọ́ ó tó gẹ́ ẹ yé pa irọ́ mọ́ ẹ yé bá bàbá làwa ló kọjá mọ́ àfẹ́ kí ló dé torí ẹ̀sà lòdì tẹ́gbẹ́ wá fún ẹ̀ náà kí ló dé ẹ̀ wá wọ rédíò yín ìwà ń sọ̀rọ̀ jọkúsọ lẹ́nu ẹ̀ ti filẹ̀ tí tó fi parí ọ̀rọ̀ ẹ̀ ọ̀hún pààyàn 72 ó pààyàn 72 ó ṣẹ̀wọ̀n lẹ́mẹ̀rin àǹso èyí ọ̀ka wà yóò tún tún ẹ̀wọ̀n náà ṣe lọ láti kó tá a wà yìí ẹ̀wọ̀n yẹn yóò tún tún ṣe tó àwọn onígbà ọ̀rọ̀ tó sọ yẹn ẹ̀ẹ́dẹ̀ bá a gbé síta ẹ̀ẹ́dẹ̀ bá a pè wá fẹ́ mọ̀ ogun ọmọ Yorùbá fẹ́ mọ owó èèyàn bẹ́ẹ̀ torí nígbà tí ẹ̀ ń bá sọ̀rọ̀ ní rédíò yín ẹ̀ sọ ojú ẹ̀ ẹ̀ jẹ́ káwọn èèyàn rí ojú ẹ̀ kí ló dé tẹ́ẹ̀bí sí ojú ẹ̀ síta ojú tẹ̀yìn nìkan lẹ̀ ń sọ wáì tó rí bẹ́ẹ̀ wáì tó rí bẹ́ẹ̀ ẹ̀dùn àgbà láàyè ìwọ̀n ń sọ̀rọ̀ bàtàbàtà ẹ̀ lórí rédíò yín tó bá jẹ́ pé ìlú tí ó nófin ni tó bá jẹ́ pé ìlú tó dáa ni ó yẹ kí wọ́n ti ti ilé rédíò yín yẹn bàbá Yinka Ayefele ó yẹ kí wọ́n ti ti iléeṣẹ́ rédíò yín yẹn pẹ̀lú ọ̀rọ̀ burúkú tí màá yẹn wá sọ nínú iléeṣẹ́ rédíò yín àmọ́ kí ló ṣẹlẹ̀ ilẹ̀ ìjà àtàwà kò sófin lórí Nàìjíríà kò sófin nígbà tó jẹ́ pé àwọn ìṣẹ̀ṣe náà lẹ́ ń tojú kọ ẹ dàbẹ̀ bẹ ìṣẹ̀ṣe ló kọjẹ́ ẹ bí àwọn babaláwa ló kọjẹ́ ìwọ lẹ̀ sì pa àwọn onígbà fún yín kò sí bẹ́ẹ̀ lè ṣe gbà á nígbà fún yín o ilẹ̀ Yorùbá ń pe bí o ilẹ̀ kóòtù òjìrè tó ń pe bí ilẹ̀ ọmọ aládé òní wọ́n ń pe bí gbogbo ẹ̀yin àtọ̀ ń rìn wá tẹ́ẹ̀fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mọ́ wa lọ́wọ́ á nígbà fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú ẹ̀sìn àjòjì wá fún wa tẹ́ẹ̀ fi kó ogun alẹ́ rú tẹ́fẹ́ ká máa ṣe ẹ̀sìn àjòjì àwọn ọ̀fẹ́ àgbà ẹ láyè fún yín mọ́ ẹ̀kọ́ ní Saudi yín oníkálukú Elédùmarè lọ́rọ̀ ìrìnsẹ́ kọ̀ọ̀kan sí bó ṣe rán Ànábì sí ìran Lárúbáwá tó rán Jesus Christ sínú Ísírẹ́lì bẹ́ẹ̀ náà ló rán bàbá wa Ọ̀rúnmìlà sí gbogbo àwọn ọmọ kóòtù òjíire ìwọ tó bá ní jọ ọmọ kóòtù òjíire Ọ̀rúnmìlà olùṣẹ́ rán fún wa nílẹ̀ Yorùbá bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ kọ̀ọ̀kan wá Ọ̀rúnmìlà ó ní bàbá ó ní òṣìṣẹ́ tí Elédùmarè tọ́rán sí wa ó tún wá fi Ifá ó fi ṣe atọ́nà ẹ̀fá wa torí tí nǹkan bá wú wa lójú Ifá ni a lọ béèrè lọ́wọ́ ẹ̀ òun ni ó tẹ̀mọ́lẹ̀ fún nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa nǹkan tó bá wú ọmọ Yorùbá lójú sẹ́yìn pé nǹkan tó dára ní lọ́wọ́ nǹkan tó dáa òun ni a ní lọ́wọ́ Ifá tàbí ìsọ yìí kò lópin Ifá tàbí ń sọ̀rọ̀ nípa yìí kò ní òpin kò wá ní lópin o bíbélì lópin kò wá ní ó ní òpin bíbélì ó ní òpin kí ló wá dé kí ló dé ẹ kọ̀yìn síta ẹ wá ń tọ̀ sílé wáì ẹ kọ̀yìn síta ẹ wá ń tọ̀ sílé ẹ ń ba ilẹ̀ bàbá yín jẹ́ ẹ ń pọ́n bàbá oníbàbà lé wáì torí bẹ́ẹ̀ ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́
ilé ẹjọ́ yóò bá wa dáwọ̀ tó wà nílẹ̀ yìí o àwọn ò ní gbà o ilé ẹjọ́ yóò bá wa dá tó àwọn ò ní gbà nǹkan níṣẹ̀lẹ̀ àní gbà mọ́ ó ti pẹ́ tó ti ń ṣe àmọ́ lọ́wọ́ tá a wà yìí àwa ti dé láti wá kọ́ fáwọn bàbá ńlá wa àwọn ọ̀dọ́ òsìn a ti dé láti wá kọ́ fáwọn bàbá ńlá wa tó àlè lajú wa sílẹ̀ títàkùbọ̀ kú tó wọ̀ lọ́wọ́ tá a wà yìí o àlè lajú wa sílẹ̀ títàkùbọ̀ kú kò wọ̀ lọ́wọ́ tá a wà yìí ẹ lè fi ọ̀rọ̀ sọkúsọ ẹ lè fi irọ́ bà ìṣẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa jẹ́ ẹ wá ní káwa fọwọ́ lẹ́rìn ká mọ òyìn hàn kò pọ̀síbù àlè gbà mo kí bàbá mi Mike Ọlá ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò mo kí yín mo kí bàbá mi Tèmítọ́pẹ́ àbí ìyá mi sì ní Tèmítọ́pẹ́ Ọ̀dẹ́dèjì ẹ káàbọ̀ sórí ètò kí ló dé ẹ jẹ́ kí n tún pìlẹ̀ lẹ́ẹ̀kan sí i ìwà ká gbọ́ gan-an bọ́ Ayefele kẹ́bí ò bá yà pa ọmọ wọn o nǹkan tí wọ́n ṣe òun là ń sọ wọ́n sì bọ̀ dáhùn kwẹ́rì nǹkan tí wọ́n ṣe yìí wọ́n bọ̀ dáhùn kwẹ́rì nǹkan tí wọ́n ṣe fún àwọn ọmọ Yorùbá yìí tó àwọn ọ̀fẹ́ kí wọ́n fi irọ́ ba ìṣẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa jẹ́ àwọn ọ̀fẹ́ o àfẹ́. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́gbọ́dọ̀ rí. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ lójú ẹran àbẹ́yàn èèyàn ẹlẹ́ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtàsí táwọn ọmọ mi lè sọ tán. ẹ lè sọ tán ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní èkó. ẹni méjì ní iṣẹ́ ìmíín wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. bẹ́ẹ̀ ni. ìmíín wà tó jẹ́ pé ẹ jẹ́ ẹ mú balẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ́ kiri. bẹ́ẹ̀ ni bàbá. oṣooṣù lẹ̀ ń pààyàn. bẹ́ẹ̀ ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. so tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ fẹ́ ní boyfriend. àbí àgbésùn. so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ní tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tó máa ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. abẹ́ ìgbọ́wọ̀ burúkú lẹ́nu wèrè abẹ́ ìgbọ́wọ̀ burúkú lẹ́nu òpó náà máa lè akótilétà yìí òòṣà ń gbòdìdì èèyàn níbo nílẹ̀ Yorùbá irọ́ ni àwọn ọ̀gbọ́rí gbogbo òòṣà tá a mọ̀ nílẹ̀ Yorùbá Ògún ni o Èṣù ni o Ṣàngó ni o Ọya ni o Ọbàtálá ni o àwọn ọ̀gbọ́rí pé wọ́n ń fèèyàn bọ wọ́n àgbọ́rí àwọn ọ̀gbọ́rí o kí wọ́n fèèyàn bọ wọ́n àgbọ́rí ilẹ̀ Yorùbá àwọn ọ̀gbọ́rí ilẹ̀ kóòtù òjíire ibi tóun ti wá rí òòṣà tiẹ̀ tẹ́gbẹ́ òdìdí èèyàn ní ń gbà bàbá Yinka Ayefele ẹ tètè báwa ṣe àfihàn dìmánà yìí tọ́wá gẹ̀yìn tá a fi lọ́dọ̀ yìí tọ́wá pa irọ́ ńlá pàtàkì bàbá àwọn bàbá ńlá wa ìṣẹ̀ṣe wa yìí ẹ tètè báwa pé ń tàn síta a fẹ́ rí ojú ẹ̀ torí nígbà tẹ́ ń bá sọ̀rọ̀ sọ ojú ẹ̀ fún àwọn èèyàn káwọn èèyàn rí ojú ẹ̀ ojú tẹ́yìn nìkan là ń rí why kí ló tó fi rí bẹ́ẹ̀ why kí ló dé tó fi rí bẹ́ẹ̀ bàbá Yinka Ayefele àní ẹ má jẹ́ kí wọ́n fi irọ́ ba ìṣẹ̀ṣe àwọn bàbá ńlá wa jẹ́ mọ́ ẹ má jẹ́ kí wọ́n fi irọ́ ba ìṣẹ̀ṣe àwọn bàbá ńlá wa jẹ́ mọ́ nǹkan táwọn bàbá nígbàgbọ́ nínú yẹn nǹkan táwọn bàbá ńlá wa tí wọ́n nígbàgbọ́ nínú yẹn tí wọ́n fi ké pe Elédùmarè
títí ń dá wọn lóhùn kí ló wá dé tá a fẹ́ fi wọ́ tẹ́lẹ̀ fi bà á jẹ́ mọ́ wọn lọ́wọ́ why ibo lẹ ti rí òòṣà tí ń pààyàn ibo lẹ ti rí ibo lẹ ti rí òòṣà tí ń pààyàn bàbá wa Yinka Ayefele ọmọ Yorùbá àwọn ń pariwo yín síta fún ọ̀rọ̀ tí wọ́n wá sọ lórí rédíò yín tẹ́yìn náà ẹ tún wá fi ń tàn lẹ̀ ó tún wá lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé kò yẹ kí ẹ fi ń tàn lẹ̀ pé ìdájọ́ ń pààyàn 72 yẹn lásán kírímínà ni ọ̀nfẹ́sì ni kò yẹ kẹjọ́ kó lọ ẹni tó yẹ kẹ́ ẹ̀ dì mú ni kẹ́ wá pa àwọn gbófinró pé kó wá mú òun ni ẹni náà ẹni tí ó yẹ kí ẹ dì mú kò yẹ kẹ́ ẹ jẹ́ kó lọ tó fi lè sọ pé òun pa èèyàn 72 lásán ọ̀daràn ní ìwé níbẹ̀ ọ̀daràn pọ́nbélé níwé níbẹ̀ kí ló wá dé ẹ tó wá fi tó wá lọ tó jẹ́ pé ọ̀rọ̀ tó sọ irọ́ ló pamọ́ àwọn ìgbàgbọ́ àwọn kan tó jẹ́ àwọn ìgbàgbọ́ àwọn babalá tiwa ìgbàgbọ́ àwọn babalá tiwa irọ́ ló pamọ́ wọn kò sí ẹbọ kan tí ń gba èèyàn kò sí ẹbọ tí wọ́n fèèyàn bọ nílẹ̀ Yorùbá kò sí ẹbọ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn ọ̀fẹ́ ẹ má parọ́ mọ́ àwọn babalá wa mọ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ ọmọ Odùduwà ilẹ̀ káàárọ̀ oòjíire òṣìṣẹ́ tá a mọ̀ tí lójúmọ́ ìránṣẹ́ gbogbo ọmọ Yorùbá bàbá wa Ọ̀rúnmìlà ni Ifá sì ni ó fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ohun Elédùmarè sí gbogbo àwọn ọmọ kóòtù oòjíire ó tún wá fi àwọn òrìṣà wa ó fi jíǹkí wa láì jẹ́ ká mọ rán wọn ṣẹ́ kí Elédùmarè kó lè bá àwọn èdè mọ́ dá wa lóhùn gbogbo béèrè tá a bá béèrè lọ́wọ́ Elédùmarè olórí fi gbogbo òrìṣà yẹn fi jíǹkí wa kí ló wá dé gbogbo láti mọ̀ pé kò sí òòṣà kan tí wọ́n fi yàn bọ̀ níbo wá ni ẹni tí ó wá inú rédíò yín ibo ló ti rí òòṣà tí ń gba odidi èèyàn kó wá dá wa lóhùn a fẹ́ rí o kó wá fi òòṣà yẹn ràn wá kò dín lọ lásán ẹ̀wọ̀n ẹ̀mẹ́rin tó lọ yẹ yóò tún padà tún ẹ̀wọ̀n míì lọ báyìí àwọn ọmọ Yorùbá ti dé sí lọ́rùn báyìí ànífi lọ́rùn lẹ̀ àwọn ọmọ Yorùbá a ti dé sí lọ́rùn ànífi lọ́rùn lẹ̀ o láíláí odòdì ànífi lọ́rùn lẹ̀ o ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀nà lẹ́ẹ̀kan sí i wọ ẹ̀dẹ̀ wo mi tẹ́ gbọ́ mi ẹ bá wa pé ètò yìí ẹ bá wa lákẹ́ bá wa lọ́ọ̀fẹ́ kọ́ lọ fà gan. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́gbọ́dọ̀ rí. ọkàn ló gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ló gbọ́dọ̀ black. ẹran àbẹ́yàn. èèyàn. ẹlẹ́ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtàsí táwọn ọmọ mi lè sọ tán. ẹ lè sọ tán ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní èkó. ẹni méjì ní iṣẹ́ ìmíì wà tó jẹ́ pé ẹ̀ẹ́gbẹ̀mí là. bẹ́ẹ̀ ni. ìmíì wà tó jẹ́ pé ẹ̀ẹ́ jẹ́ ẹ̀ẹ́ mú balẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ́ kiri. bẹ́ẹ̀ ni bàbá. oṣooṣù lẹ̀ ń pààyàn. bẹ́ẹ̀ ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. so tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ ní boyfriend. àbí àgbésùn. so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ń tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tó bá ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn o nǹkan tó ṣẹlẹ̀
nǹkan tó ṣẹlẹ̀ tá a mú wó ti gbọ́ yín náà lẹ ti gbọ́ yẹn o gbogbo ọmọ ikú òtò òṣèré gbogbo ẹni tẹ̀dá kún wa lórí ètò akínyìn o ojú tẹ̀ fún ojú náà ní fọ́ o bẹ́ẹ̀ ni títẹ̀ fi ń gbọ́ wa etí náà ní di o ọwọ́ tẹ̀yìn bá tẹ láì tẹ̀yìn bá wa tẹ lọ́ọ̀ ẹ̀ mọ́ ní fọwọ́ náà gbọ́mọ sí i láṣẹ Èdùmàrè láṣẹ àwọn ohunmọlẹ̀ láṣẹ gbogbo àwọn ohunmọlẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún tó tẹ ilẹ̀ káàrọ̀ òjèrè dó ẹni fọwọ́ yín ẹni fi gbọ́mọ sí i o láṣẹ Èdùmàrè òkìyín ilẹ̀ Yorùbá ò ní parẹ́ o oríṣi ò ní parẹ́ o oríṣi ọmọ Yorùbá ò ní parẹ́ o láti ètò màrò ṣẹdìgbọ ẹṣẹ gan ni òkìyín o jẹ́ ká kọrin káfí kásẹ̀ ètò ńlẹ̀. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò màlẹ́ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹni gbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ́ẹ̀dọ́gbọ́dọ̀ rí. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ lójú black ẹran àbí èèyàn. ẹ lẹ́ẹ̀ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. èyí tí ó òrìṣà lásán gbà going to 78 èyí tó tọwọ́ tèmi gan jáde débìtàsí táwọn ọmọ mi lè sọ tán. ẹ lè sọ tán ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. jù bẹ́ẹ̀ lọ ni o. jù bẹ́ẹ̀ lọ ẹ ṣẹ̀wọ̀n nìbàdàn. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n níléṣà. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n nífẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣẹ̀wọ̀n ní kirikiri ní èkó. ẹni méjì ní iṣẹ́ ìmíì wà tó jẹ́ pé ẹ̀ẹ́gbẹ̀mí là ìmíì wà tó jẹ́ pé ẹ̀ jẹ́ ẹ̀ mú balẹ̀. ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ́ kiri. bẹ́ẹ̀ ni bàbá. oṣooṣù lẹ̀ ń pààyàn. bẹ́ẹ̀ ni. tẹ́ fi ń rúbọ fún òrìṣà. fún òrìṣà yẹn. àwọn wo lẹ wá ń pa. àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. báwo lẹ ṣe wá ń rí wọn. ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. so tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ fẹ́ ní boyfriend àbí àgbésùn so wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. ó lọ ń tiẹ̀ nìyẹn. ó lọ nìyẹn tó bá ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. abẹ́ẹ̀rí ó nágbára o ọmọ Yorùbá ọmọ kò jẹ òjèrè àti gbọ́ olóòtú kàtìkàtì tí máa ń sọ yìí àti gbọ́ bàbá Yinka Ayefele ẹni tẹ́ kẹ́rì ká ẹni tí ọwá gáàdì dàbí lọ́dọ̀ yín ó ti kó bá yín o ẹ̀yìn kẹ́rì tí mo lọ fẹ́ gbà ó ti kúrò lójú ta ìṣẹ̀ṣẹ̀ àwa ó ti kọjá. bàbá Yinka Ayefele ẹni tó wá kẹ́rì dàbí lọ́dọ̀ yín ó ti kó bá yín o ẹ̀yin lẹ́wọ̀ amọ̀lẹ̀ gbà ẹ̀bìrì ayé kò ní ìlú amọ̀lẹ̀ òkú àdìgbà o àgàwọ̀ tó náà wá tà níjà àdìgbà o àdìgbà tí wọ́n fi ẹ̀rọ̀ fọ̀. ẹlẹ́kọ̀ọ́ àná ó ti kúrò lójú ta àdìgbà ìwọ tí èsè tiwa àwọn onígbà fẹ́lẹ̀ kan wá pamọ́ wa láìláì odò òdì o ọmọjọ lé ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ẹ̀yin ẹrú àtọ̀húnrìnwá kọ́lá àbárí lẹ́nu mi ẹ̀bù wa ẹ̀bù pọ́pì àwa ìyẹn bàbá wa ẹ̀bù wa ẹ̀túnbù grandpa bàbá wa ẹ wá túbú pọ̀rípọ̀n bálákú bàbá wa èdè la rí ìsọsí ọjọ́ wa yí lọ́jọ́ oṣù yí lóṣù ọdún wa yí lọ́dún ayé wa dáyé social media ìyẹn lórí afẹ́fẹ́ àrògbọ́n tá a rí bọ́ ifá tá a kọ́ látara bàbá mi ni ifá Yẹmí Àyìndé ifá àríkọ́ lára bàbá mi ni Fọlá Ṣayọ̀ Alábí ifá dàgbé tán ọbẹ̀ ìlú àgbáyé àràfátà àríkọ́ látara bàbá mi ni mọ́ra kìyànjá yọlá gbogbo Ọ̀yọ́ empire àràfátà àríkọ́ látara bàbá wa ni àwògbìlì ọ̀jẹ́ péjú olúwawo torílẹ̀-èdè kóde wá àràfátà àríkọ́ látara ọ̀gá mi ni bàbá mi ni ìfálékè tọ́mìkẹ́rẹ́ oríjà tí ń bẹ nínú Ifá
Àràfátà àríkọ́ látara bàbá mi ni Ṣọlá àgbàdì ọmọ kókó ọ̀la. Àràfátà àríkọ́ látara ọ̀gá mi ni bàbá mi ni Fáyẹmí Fákáyọ̀dé FM alága Ìfà international council fún gbogbo àgbáyé pátá. Ọmọ ẹjọ́ lé Àràfá tí mo kọ́ látara bàbá mi ni Awóyẹmí Ìfàníyì alága ICIOS ìyẹn fún gbogbo àgbáyé pátá. Ifá òrìṣà spirituality ìṣẹ̀ṣe làgbà má jìyàn sí ọmọ ẹjọ́ lé Àràfátà kọ́ látara bàbá mi ni Àràbà olùsẹ̀sí àwòtàgbáyé owó làbí àwòdọ̀tún ọmọ mọ́kànlá wà lé ìwàlẹ̀sẹ̀ ẹlẹ́kọ̀ọ́ àná alẹ́lẹ́kọ̀ọ́ àná ó ti kúrò lójúta ìṣẹ̀sí àwa ó ti kọjá rí pé. ẹlẹ́kọ̀ọ́ àná ó ti kúrò lójúta ìṣẹ̀sí àwa ó ti kọjá rí pé. Àṣekò rọrùn ká tó kọ́ fá ká tó lọ ká pọ́n bọ́lọ́hún bá fèrè ṣiṣẹ́ òkú bá wa. Àwọn aláyọ̀nù sọ wá bẹ̀rẹ̀ sí ní pa. Àwọn aláyọ̀nù sọ wá bẹ̀rẹ̀ sí ní pariwo. Àwọn aláyọ̀nù sọ wá bẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹ̀sìn ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe tiwa. Ọlọ́run ló dá Ọlọ́run ló mọ̀dé àbájọ tó fi dá tó fi jẹ́sìn àkọ́kọ́. Ẹ̀sìn ìṣẹ̀ṣe tiwa Ọlọ́run ló dá Ọlọ́run ló mọ̀dé àbájọ tó fi dá tó fi jẹ́sìn àkọ́kọ́. Gbogbo bẹ́ẹ̀ sì bà wá jẹ́ àjàjà lórí afẹ́fẹ́ ẹ rántí Ọlọ́run. Ẹ̀sìn ìṣẹ̀ṣe tiwa Ọlọ́run ló dá Ọlọ́run ló mọ̀dé àbájọ tó fi dá tó fi jẹ́sìn àkọ́kọ́. Ẹ̀kọ́ tí bá fi yé wa nínú ṣẹ̀ṣe tiwa ká má ṣe bàkan jẹ́ láti tún kan ṣe torí lẹ́tà fi tọ́mọ èrè ní owó. Ifá nígbà oró kì í fọ́ òṣùwọ̀n oró kì í mọ́ ìfàyà. Dáadáa ṣẹ̀ṣe ò lè jà ó lábùrú tó gbójú. Ifá lọ fọmọ wa olówó Èkó tá lọ́lọ́run ọba ẹ̀là ìyá mi ṣẹ́kẹ́ òkun. Àkàrà òkun òrìṣà tọ́lá yèyé mi tá lè fà ìpìlẹ̀ ọ̀rọ̀ ìgbìyànjú ní ẹ̀fọ́. Àkànbí ọlọ́ba MS bàbá Ayékótọ́ TV Àfọlábí mo kún fáyọ̀ eré Fọlábí apàṣẹ fún Prophet Anaconda Àjọkẹ́ Adéyẹyẹ òkè Aláàfin àṣà Ìfánikíkí Ajíhìnrere ẹwà òrìṣà 100 Bẹ̀nìlì òrìṣà lẹ́kan àṣà Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ifá pín ilé rẹ̀. Wá fi lérè o ẹ ṣe gan o gbẹdẹ dàpọ̀ wá lórí ètò akéwì ẹ ṣe gan o lẹ́dùnmọ̀ rẹ̀ ò ní fi wálẹ̀ o àwọn lálẹ́ ò ní fi wálẹ̀.